Iyabo Òjó wọ́ Lizzy lọ sí ilé-ẹjọ́ ó ṣẹlẹ̀. Àwọn ìjà actress méjì yìí ó mà ti wá ń gbòòrò, ó mà ti ń peléke lójoojúmọ́. Kí la rí sọ sí ohun tó ń ṣẹlẹ̀ yìí? Iyabo Òjó àti Lizzy Anjorin wọ́n tún gba ọ̀nà tún yọ o. Ọ̀rọ̀ náà mà tún ti kọjá ọ̀rọ̀ social media. Wọ́n ti ń wọ́ra wọn lọ sí ilé-ẹjọ́ báyìí. Wọ́n ti ẹsẹ̀ òfin bọ ọ̀rọ̀ wọn o. Ọ̀rọ̀ wọn dẹ̀ ti wà níwájú ilé-ẹjọ́ nítorí ẹ̀sùn ìbanilórúkọjẹ́ àti ìdúkookò mọ́ni. Ẹ̀yin èèyàn lé, ẹ rí pé yìí tún lágbára. Lórí social media tí Iyabo Òjó fi kan Lizzy Anjorin. Ẹ̀yin náà rí fídíò tí ó gò orí social media ní ọjọ́ Ajé, ọjọ́ 26 ọdún yìí, lórí pé Iyabo Òjó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nípa bí wọ́n ṣe dún ìkòkò mọ́ Lizzy ní inú ọjà, wípé Lizzy ó jalè, ó jí gold. Mo ti ṣe fídíò yẹn rí, ẹ̀yin ará ilé. Ẹ jẹ́ ká jọ máa gbọ́. Iyabo Òjó ti gbé Lizzy wá sílé ẹjọ́ o. Gbogbo bí Lizzy ṣe lẹ́nu ipe kí Iyabo Òjó níṣó. Iyabo Òjó ipe kí Iyabo Òjó níṣó òun máa wá, Lizzy ò máa wá sí ilé ẹjọ́. Wọn ò rí Lizzy ní ilé ẹjọ́. Nígbà tí a rí fídíò èyí tí Iyabo Òjó wà pẹ̀lú lọ́ọ̀yà ẹ̀ ni a gbọ́ wípé wọ́n ti sún ẹjọ́ sí ọjọ́ 10 oṣù kẹrin ọdún tá a wà yìí ní 2024. Iyabo Òjó sọ nínú fídíò wípé àwọn ti fún Lizzy láàyè tó o. Àwọn dẹ̀ ń retí Lizzy ní ilé ẹjọ́ ní ọjọ́ 10 oṣù kẹrin ọdún 2024 tí a wà nínú èyí. Wípé nítorí kò wá sílé ẹjọ́ ni wọ́n ṣe sún ẹjọ́ yìí sí ọjọ́ 10 oṣù kẹrin ọdún 2024. Ó ní tí wọ́n bá bí Lizzy Anjorin dáadáa o, kó máa fi báàgì di gbogbo àwọn ẹ̀rí àti gbogbo nǹkan tó fẹ́ kó wá sílé ẹjọ́, wípé òun ń dúró dè ní ilé ẹjọ́ á bá òun níbẹ̀. Lọ́ọ̀yà Iyabo Òjó sọ wípé wọ́n ti sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 10 oṣù kẹrin ọdún 2024 yìí, wípé ó dẹ̀ dáhùn lójú wípé òun máa gba ìdájọ́ òdodo fún oníbàárà òun. Ní abẹ́ fídíò tí Iyabo Òjó gbé sí orí social media, òun ló ti ní ọjọ́ 10 oṣù kẹrin ọdún 2024 ni àwọn máa pàdé ní ilé ẹjọ́. Bí ó ṣe sọ, ó ní ọjọ́ 10 oṣù kẹrin 2024 ti dé tán. Ó ní ilé ẹjọ́ ó máa fún ìwọ Lizzy Anjorin. Wọ́n ní ilé ẹjọ́ ti pàṣẹ wípé gbogbo nǹkan tí Lizzy ń ṣe lórí social media ó ní wọ́n á gbé wá sí ilé ẹjọ́ pátápátá. Ó ní ilé ẹjọ́ yìí sẹ́yìn Lizzy Anjorin ó gbọ́dọ̀ lọ ni. Ó dẹ̀ di dandan láti mú gbogbo ẹ̀rí tó ń kó sínú báàgì yẹn wá pátápátá wá sí ilé ẹjọ́. Nínú fídíò mi láti gbọ́ wípé Lizzy Anjorin ń pe Iyabo ní àwọn orúkọ burúkú, àwọn orúkọ téèyàn ò lè gbọ́ sétí. Ó tún wá sọ̀rọ̀ nínú mọ́tò ẹ̀ wípé ta ni agbẹjọ́rò ṣẹ̀pẹ̀tẹ́rì? Ó ní ẹ̀yin tèmi, ta ni agbẹjọ́rò nínú yín? Ó ní ṣẹ̀pẹ̀tẹ́rì gist lover, ó ń wá àwọn èèyàn tó máa dáwó jọ fún un. Ó ní ẹni kó lọ wá ẹ̀rí jọ. Wọ́n ní àwọn èèyàn jáde fún Lizzy o. Wọ́n ní Lizzy, kí ló dé tó jẹ́ pé ilé ẹjọ́ ń bẹ̀ lẹ́rù? Kí ló dé tó jẹ́ pé wọ́n pè sí ilé ẹjọ́ ò lọ? Ṣé bó ní ilé ẹjọ́ ò bẹ̀ lẹ́rù ni? Ṣé bó ló máa lọ sí ilé ẹjọ́ ni? Kí wá ló dé tó jẹ́ pé ò yọjú sí ilé ẹjọ́? Wọ́n ní àfìgbà tí Lizzy Anjorin tẹ́po o, wípé bí Iyabo ṣe dè káká dè kúkú lórí ọ̀rọ̀ ilé ẹjọ́ yìí, wípé Iyabo ò fi ọ̀rọ̀ ilé ẹjọ́ yìí ṣeré rárá. Àwọn olólùfẹ́ Lizzy fèsì, wọ́n ní Iyabo Òjó wọ́n ló ti fa ọ̀rọ̀ náà gùn jù. Wípé ìgbà tí wọ́n ti ń ta ohùn síra wọn, wípé kò sí ìgbà kankan tí Lizzy dárúkọ ẹ̀ rí. Wọ́n ní tó bá jẹ́ owó ló fẹ́ kó sọ, wọ́n nítorí pé Lizzy Anjorin táwọn mọ̀ kò ní yọjú sí kóòtù kankan o. Ṣẹ́yìn náà mọ̀ wípé Iyabo ti kọ́kọ́ fi ẹ̀sùn kan Lizzy rí bí ó ṣe ń ba Iyabo Òjó ní orúkọ jẹ́, nítorí pé ó ti gbé lẹ́tà kan sí ojú social media rẹ̀ rí tí agbẹjọ́rò rẹ̀ kọ lórí bí Lizzy
Anjorin ṣe ń bà lórúkọ jẹ́ àti lẹ́tà tí wọ́n fi pè lẹ́jọ́. Ibẹ̀ ló ti ka àwọn ẹ̀sùn kan sí Lizzy lọ́rùn nítorí pé orúkọ tí Lizzy máa ń pe Iyabo Òjó òun ni ṣẹpẹtẹ́rì. Nígbàkúgbà ni ó máa ń búlì òun tó máa ń fi òun ṣẹ̀fẹ̀ fún àwọn olólùfẹ́ tó máa ń pè òun ní orúkọ burúkú yìí tó máa ń pè òun ní ṣẹpẹtẹ́rì. Ẹ rí pé èyí tún lágbára ẹ̀yin ará ilé ní orí social media. Iyabo Òjó tún sọ wípé Lizzy pé òun ní aṣẹ́wó. Ó tún tẹ̀síwájú wípé Lizzy Anjorin ní òun àti ọmọ òun Priscilla àwọn jọ máa ń bá ọkùnrin kan lájọṣepọ̀. Ó ní nítorí owó ìpè wọ́n ń bá ọkùnrin kan ní àjọṣepọ̀. Ó ní Lizzy tún fi ẹ̀sùn kan pé òun mọ̀ nípa ikú Mohbad ọmọ Alọ́ba èyí tó jáde láyé ní oṣù kẹsàn-án ọdún 2023 àti àwọn ẹ̀sùn míì bẹ́ẹ̀ ni Lizzy Anjorin fi kan Iyabo Òjó. Nítorí bẹ́ẹ̀ ni Iyabo Òjó ṣe gbé lọ́ọ̀yà ẹ̀ wá láti wá ka gbogbo ẹ̀sùn yìí síta èyí tí wọ́n fi kan Lizzy Anjorin. Ìpè kí Lizzy Anjorin kó tọrọ àforíjì ìta gbangba lọ́wọ́ òun kó sọ fún gbogbo aráyé wípé òun Lizzy Anjorin òun ò ní pe Iyabo ní orúkọ burúkú mọ́. Gbogbo ọ̀rọ̀ tó ń dẹ̀ sọ kò rí bẹ́ẹ̀ o. Ìpè òun fẹ́ kí Lizzy tọrọ àforíjì yìí ní ojú gbogbo ọmọ Nàìjíríà ní orí social media àti nínú àwọn ìwé ìròyìn. Òun fẹ́ kí Lizzy lọ tọrọ àforíjì yìí. Bí a ṣe gbọ́ o, wọ́n ní Iyabo ní kí Lizzy san 500 náírà mílíọ̀nù èyí tó jẹ́ 500 million naira fún owó ìbanilórúkọ jẹ́. Wọ́n fún Lizzy ní ọjọ́ tí ó fi máa ṣe gbogbo nǹkan yìí. Wọ́n ní tó bá kọ̀ tí ò bá ṣe o, wọ́n ní àwọn á fi ojú rẹ̀ ba ilé ẹjọ́. Nǹkan tó dé tí wọ́n fi gbé ọ̀rọ̀ náà wá sí ilé ẹjọ́ yìí ní ọjọ́ ajé Monday 2024 oṣù kẹrin ọdún tá a wà nínú ẹ̀ yìí. Wọ́n ní títí dìsìn wọ́n ní Lizzy Anjorin kò fi ojú ba ilé ẹjọ́ o, kò yọjú sí ilé ẹjọ́. Wọ́n ní agbẹjọ́rò rẹ̀ kankan ò dé show up sí ilé ẹjọ́. Wọ́n ní kò sí agbẹjọ́rò rẹ̀ kankan tó wá sí ilé ẹjọ́ ní ìgbà tí wọ́n kọ́kọ́ pè wọ́n sí ilé ẹjọ́. Wọ́n ní wọ́n wá yí ẹjọ́ yẹn sí April oṣù kẹrin ọdún tá a wà nínú ẹ̀ yìí. Ìpè kó fi ojú ba ilé ẹjọ́. Wọ́n postpone ẹjọ́ yẹn sí April 10, 2024. A mú ọ̀rọ̀ yìí wá ní àti iléeṣẹ́ Mashola Gist TV. Kí Ọlọ́run kí ó ran gbogbo wa lọ́wọ́. Àmín.